lótú fẹ̀ ẹni bá ní amọ̀tẹ̀lẹ̀ yìí pẹ́ nílé ayé yìí á kú bájá ṣe ń kú tó ń tògbóró, á kú bí àgùntàn ṣe ń kú yọ̀bọ̀yọ̀bọ̀ ẹnu. Nítorí àwa ti béèrè lọ́wọ́ Ọ̀rúnmìlà olójú àwa ò ní rí bí o, torí bọ́jọ́ bá yọ akárí ayé òkè báyìí lọ́wọ́ wa ọmọ rẹ̀ lágbà lọ́wọ́ Elédùà. Ẹ̀yin àgbà ẹ wí tèmi, mo wí tèmi lónìí kó dàṣẹ. Ẹ kú dédé wo ibi gbùtẹ́ tí ń gbọ́ mi káàkiri orílẹ̀-èdè àgbáyé o. Ìbà lọ́wọ́ Ọlọ́run ọba tó ṣẹ̀dá ayé àti ọ̀run, ọba mímọ́ nínú ọlá àgbà nínú ọba mímọ́ nínú ọlá Elédùmarè, ọba tí ẹnìkan ò lè fọ̀rọ̀ kúlọ̀, ọba tí kì í tògbé débi tí ó sùn, ọba tí ò ní tàn débi tí ó tàn. Ìbà yín o Ọlọ́run tó ṣẹ̀dá ayé, mojúbà o Ọlọ́run o. Bẹ́ẹ̀ ni mojúbà lọ́wọ́ gbogbo jáwéjáwé, mojúbà lọ́wọ́ gbogbo wàgbòwàgbò, gbogbo lẹ́bọ̀lógún, mojúbà yín. Bẹ́ẹ̀ ni mojúbà lọ́wọ́ orí adé, mojúbà lọ́wọ́ gbogbo ọrùn lẹ̀kẹ̀. Ẹ̀yin àfáà, ẹ̀yin pásítọ̀, ẹ̀yin wòlíì, mojúbà lọ́wọ́ yín o. Ẹ̀yin ìyá mi òṣòròǹgà òjijì fìrí arúgbásọ mọ́balẹ̀, mojúbà lọ́wọ́ yín o. Ẹ jẹ́ ojú mi ṣe o. Nípa ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè táwọn èèyàn ń béèrè lọ́wọ́ wa nípa àrùn tí à ń pè ní àrùn inú, bóyá ọ̀rọ̀ fatty liver àbí nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀dọ̀fóró. Kò sí nǹkan táwọn bàbá wa nílẹ̀ kóòtù òjíire, kò sí nǹkan tí wọn ò ní ọ̀nà àbáyọ fún. Àti róòtọ́ àti bí ajé ṣe dojú kejì náà ní ń bani lẹ́rù. Tí ọ̀rọ̀ bá rí báyìí pé èèyàn ò lè gbọ̀nsẹ̀, kò lè ṣe gá, kò lè tọ̀, àwọn bàbá nílẹ̀ Yorùbá wọn a máa dọ́gbọ́n kan nípa wíwá nǹkan tá à ń pè ní ekòló àbàtà. Ekòló àbàtà ẹ̀rọ kò lóhun wọn ṣe ẹni tí ò bá rí tó bá kọ́ rí mọ́ rò pé ọmọ ejò ni. A mú àwọn ekòló yìí níwọ̀n bàtà bá lè mú, inú ìgò ní ká ṣe sí, nítorí tá bá ṣe sínú kéèkì ò ní dá. A dàrọ́ sínú ìgò. Tá bá ti wá kó àwọn ekòló yìí sínú ìgò, wọ́n ní ká bu iyọ̀ sí. Iyọ̀ tá bá bù sí yìí kò tún gbọdọ̀ kanlẹ̀ mọ́. A wá so ìgò yìí, a gbé kọ́ ni, kò gbọdọ̀ kanlẹ̀ mọ́. Fi sòkọ́ là á sòkọ́. Ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ará ògiri ẹ bá wọlé àwọn bàbá nígbà láéláé, ọ̀pọ̀lọpọ̀ ará ògiri lẹ́ti bá wọn oríṣiríṣi tí wọ́n sòkọ́. Ẹlòmíì owó yóò sin tọ́, tí mú wọn pẹ́ láyé, tí mú wọn gbégbèsè ayé rọrùn. Ọ̀nà kejì tá a tún lè gbà ni pé ẹja wá ọsàn wẹ́wẹ́ tá à ń pè lóròǹbó bíi mẹ́ta. Tá bá gé kéékèèké, ẹja kó sínú ìgò tó gbọwọ́, ìgò tí ọwọ́ lè gbà. Tá bá kó síbẹ̀ tán, ká wá àlùbọ́sà áyù bíi mẹ́ta àbí mẹ́rin, á bó èpo ara rẹ̀ náà, á gé kéékèèké, á dà sí. Á wá oyin tó jó gidi, oyin ògidì, á dáhùn náà sí, bóyá bí síbí 5, á dà sí. Á wá òróró ólífì tá a mọ̀ sí olive oil, á dà sí. Tá bá rí coconut oil, á dà òun náà sí, òróró coconut. Tá bá dò náà sí, ká filẹ̀ bẹ́ẹ̀, á wá dè pa fún bí ọjọ́ méjì, 24 hours àbí 72 hours. Tá bá filẹ̀ bẹ́ẹ̀, kí n tọ̀ mọ́ mu síbí méjì láàárọ̀, síbí méjì lálẹ́ fódìdí oṣù kan, gbogbo inú yìí yóò lọlẹ̀. Àrà ọ̀nà táwọn bàbá wa fi ń ṣèwòsàn láyé ègbọ̀n tí ó fi jẹ́ pé wọ́n fi ń ní ọjọ́ orí wọn fi ń pẹ́, wọ́n sì ń lálàáfíà nù. Ẹ jẹ́ ń dúró báyìí, lágbára lọ́wọ́ Ọlọ́run á tún máa padà wá lọ́jọ́ mi. Ààrẹ Dr. Kọ́lá Ọlátúnjí náà ló kọ mi o. Ó dàbọ̀. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n, kọ́ni lóye, ẹ jẹ́ ká máa gbọ́.